ṣé wípé lóòótọ́ ni Mohbad ní ọmọ síta? Ṣé pé Mohbad ó ní ọmọ síta yàtọ̀ fún Liam? Àdúpẹ́ o, àdúpẹ́ o, àdúpẹ́ o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí. Ìròyìn ayọ̀ kan ṣẹ̀ṣẹ̀ tẹ̀ wá lọ́wọ́. Ìròyìn ayọ̀ kan ṣẹ̀ṣẹ̀ tẹ̀ wá lọ́wọ́ tí bàbá Mohbad sọ fún wa. Ó ní wípé Mohbad ní ọmọ síta yàtọ̀ fún Liam. Ẹni báwo ni ẹ ṣe? Bàbá Mohbad búra, ó fi Ọlọ́run búra, ó dẹ̀ fi gbé sí ayé búra tó bá jẹ́ wípé òun pa irọ́ kankan nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ó ní ọmọbìnrin kan wà nígbà tí Mohbad ti orílẹ̀-èdè UK dé, tí ó pe Mohbad, tí Mohbad dẹ̀ ń gbé fóònù fún pé kò ń kí. Ó ní ìgbà yẹn Mohbad jẹ́wọ́ fún pé òun àti ọmọbìnrin yẹn ṣe wọléwọ̀de, páwọn fẹ́ra. Ó ní nítorí ó ní báyá látàrí àwọn wàhálà tàbí àìbalẹ̀ ọkàn tó ń rí lọ́dọ̀ Wùmí ló fẹ́ jẹ́ kó nójú síta tẹ́lẹ̀, tó jẹ́ kóun àti ọmọbìnrin yẹn pàdé, pé ó ṣẹ̀ṣẹ̀ wá ń yàn báyìí ni, pé àbí Wùmí gan ti gbọ́ fèrèfèrè tẹ́lẹ̀ tàbí àwọn èèyàn ẹ̀, kó má jẹ́ pé àwọn kan tó ṣokùnfà ọ̀rọ̀ Mohbad nìyẹn. Ṣùgbọ́n bàbá Mohbad, ẹ mọ̀ pé bàbá Mohbad jáde lẹ́nu ọjọ́ mẹ́ta pé tá a bá rí ẹnikẹ́ni tó bímọ fún Mohbad yálà ní orílẹ̀-èdè Nàìjíríà tàbí ní òkè òkun, kí wọ́n jẹ́ kó mọ̀ àṣẹ ọmọbìnrin yẹn ni bàbá Mohbad ń fi ọgbọ́n pàrokò ọ̀rọ̀ sí. Nísìn wọ́n ní ọmọbìnrin yẹn ti wá sọ fún bàbá Mohbad pé òun bímọ fún Mohbad, àwọn jọ ní àjọṣepọ̀ tó di ọmọ. Bàbá Mohbad inú ẹ̀ dùn gan, ó wá sọ fún ọmọbìnrin yẹn wípé inú ń dùn o, ṣùgbọ́n kóun tó lè gbà ó gbọ́dọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ọmọ yẹn kó dẹ̀ wá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀. Ṣé ń gbọ́ mi? Kó wá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀, wọ́n dẹ̀ ní ọmọbìnrin yẹn ti gbà báyìí. Ṣùgbọ́n àwọn kan wá ń sọ wípé kó ọmọbìnrin yẹn má wá sí orílẹ̀-èdè Nàìjíríà fún pé kó má bàa di pé a máa ṣe ọlọ́tẹ̀ ní ṣùtá tàbí ṣe ọmọ tó ń gbébọ̀ ní ṣùtá, ẹ mọ̀ àwọn abínú ẹni. Àwọn kan sọ lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn látún wá ń fà lọ́wọ́. Kí ni ìmọ̀ràn yín? Bàbá Mohbad dẹ̀ ní wípé òun ò lè tí gba ọmọ yẹn wọlé láìsí pé wọ́n bá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀. Ẹ má gbàgbé pé ọ̀rọ̀ àyẹ̀wò ẹ̀jẹ̀ yìí ló dìjà bàbá Mohbad àti Wùmí, tí Wùmí àti àwọn ìṣọ̀gbé àwọn anti-justice ẹ̀, àwọn anti-justice team ẹ̀, tí wọ́n ń ṣépè fún wa, tí wọ́n ń ṣépè fún bàbá Mohbad nítorí pé a ní kí wọ́n lọ sí àyẹ̀wò ẹ̀jẹ̀. Ṣùgbọ́n ìwọ ọkùnrin tó ń wò mí, ìwọ obìnrin tó ń wò mí, níbi tó ọ̀rọ̀ dé dúró yìí, tó jẹ́ wípé kí Mohbad tó papòdà lóhun àti Wùmí ti ń jà lórí ọmọ yẹn, èmi mo ní, ìwọ kọ́ ló ní. Lóhun àti Wùmí ti ń jà lórí afẹ́ṣàyẹ̀wò ẹ̀jẹ̀, aṣàyẹ̀wò ẹ̀jẹ̀. Ṣé wàá bójúmu kí Mohbad wá papòdà tán táàtì ẹ̀ mọ nǹkan tó jẹ́ kí wọ́n rán ní ọ̀rọ̀ ọ̀sán gbogbo, àti ẹ̀ mọ̀ bí yàtọ̀ rí ọ̀rọ̀ àyẹ̀wò ẹ̀jẹ̀ tó ń béèrè fún, bí àwọn ni wọ́n ṣe ran lọ́rùn ọ̀sán gangan àmọ́. Ṣé wàá máa nẹ́tọ̀ kí bàbá ẹ̀ wá kàndá tó kọ́kàn fọwọ́ lẹ́rán bẹ́ẹ̀ yẹn? Torí ẹ̀yìn kan ṣépè fún bàbá ẹ̀ lórí pé ẹ̀ṣẹ̀ kan tí àwọn anti-justice team Mohbad Wùmí sọ ni pé torí pé bàbá Mohbad sọ̀rọ̀ lórí DNA, ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ wọ́n nìyẹn. Ṣùgbọ́n tí Wùmí ò bá nẹ́bọ lẹ́rù, kò yẹ kẹ́rù bá lórí DNA. Tí ò bá nẹ́bọ lẹ́rù, kò yẹ kẹ́rù bá. Eléyìí tó wá ń jáde tó fọwọ́ gbáyà pé òun ò ṣe, òun dẹ̀ ní ṣe, òun dẹ̀ sọ yẹn, tẹ́yìn kan wá ń ṣàìdẹ̀. Tí Wùmí ò bá ní ọkùnrin lèmi náà, ọkùnrin lèmi náà, èmi ò tí ì tóbi tí máa ń fi ọwọ́ gbáyà fún bàbá ọkọ ẹ̀ rí pé òun ò ṣe iṣẹ́, òun ò ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀, tẹ́lẹ̀ fẹ́ kó tẹ́wọ́ gbàrú ọmọ bẹ́ẹ̀ yẹn. Tí bàbá yẹn dẹ̀ gbọ́ wípé lójú ayé kí Mohbad tó papòdà náà àti Wùmí ti ń fa ọ̀rọ̀ yẹn lórí pé ta ló ní ọmọ yẹn. Ẹ̀yin kan wá ń sọ wípé torí ogún ni bàbá Mohbad ṣe ń bá Wùmí jà. Tó bá jẹ́ pé torí ogún ni bàbá Mohbad ṣe ń bá Wùmí jà, bàbá Mohbad kò ní máa sọ̀rọ̀ nípa justice for Mohbad mọ́.
àti gba kámú lórí ọ̀rọ̀ Mohbad ogun lè bá máa pariwo ogun lè bá máa pariwo ṣùgbọ́n bàbá yẹn yóò bá ní tí etí ò bá gbọ́yìn kí inú ò kì í bàjẹ́ bàbá yẹn náà ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ ká wọ̀rọ̀ Olúbíọmọ nílẹ̀ Yorùbá tájọ wáyé ìwọ tó ń ṣépè tó ń bú mi tí obìnrin bá bímọ ta ló lẹ́tọ̀ọ́ sí Olúbíọmọ tí bàbá ọmọ gangan ò bá gbé ìyá ẹ lè gbé ìyá bàbá ẹ lè gbé ìyá ìyàwó lè gbé bàbá ọkọ lè gbé ṣùgbọ́n Olúbíọmọ yẹn kò sí ẹni tí ó nú àwọn tí mo dárúkọ yìí tó mọ ẹni tó gbé Olúbíọmọ yẹn Mohbad gangan ò mọ ẹni tó wá gbé Olúbíọmọ yẹn bàbá Mohbad ò mọ ẹni tó wá gbé Olúbíọmọ definitely èjò náwó nù so ní mo fi sọ wípé tí àwa ò bá gbọ́ nǹkan kan àwa náà ní máa insist lórí DNA ṣùgbọ́n kẹ̀jẹ́ wípé lórílẹ̀-èdè Nàìjíríà yìí òótọ́ ọ̀rọ̀ ṣòro sọ ẹ mọ́ gbàgbọ́ pé Wùmí gan sọ wípé òun mọ ẹni tó dẹ̀mí ọkàn légbodò ṣùgbọ́n ẹ̀rù ń bà òun láti sọ tí mo believe wípé with that statement ó ti ran àwọn ọlọ́pàá lọ́wọ́ láti ṣe thorough investigation lórí ọ̀rọ̀ yìí kéèyàn sọ pé òun mọ àwọn tó pa ọkọ òun ṣùgbọ́n ẹ̀rù ń bà òun láti sọ káwọn ọlọ́pàá má dẹ̀ sọ kankan ẹjọ́ kí ni sí àwọn ọlọ́pàá lórí ọ̀rọ̀ yìí kí ni iṣẹ́ àwọn ọlọ́pàá kí ló ń dá ìdájọ́ òdodo dúró lórí ọ̀rọ̀ yìí ìyá Mohbad sọ pé àwọn kan ló rán prime boy láti wá gún Mohbad lọ́bẹ àwọn ọlọ́pàá ò invite ìyá Mohbad kó wá tún ọ̀rọ̀ yẹn sọ kán wá ṣe ìwádìí dáadáa pé kí ló rí tó fi wàrú ọwọ́ asa ní nǹkan tó rí lóòótọ́ tó fi sọ bẹ́ẹ̀ àwọn tó rán prime boy yẹn kó lè bá wa fà wọ́n jáde tó bá yẹ pé lóòótọ́ ni ká lè gbá wọn mú pé ẹ̀yin lẹ dá Mohbad lẹ dẹ́mi Mohbad légbodò kí ló ń ṣẹlẹ̀ now nǹkan kan tó wá wà tó tiẹ̀ tó wá rú wa lójú ǹjẹ́ jẹ́ mọ̀ pé Mohbad ní ẹ̀gbọ́n obìnrin lórí justice for Mohbad tá à ń pariwo ẹ̀gbọ́n Mohbad obìnrin ò support bàbá wọn o àdúrà tó jẹ́ àbúrò Mohbad ó wà níbẹ̀ lọ́jọ́ tí ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀ àdúrà ò lánàá sọ̀rọ̀ fún wa lénìí títí ní pé báyìí lọ́rọ̀ ṣe jẹ́ nígbà tó wà ní kóòtù gan ṣe ló ń wojú mi tó ń wojú yẹ tí mímí ẹ̀ ń lòkè lọ́dọ̀ bí ẹni pé wọ́n ti sọ pé ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ó dẹ̀ wà ń bẹ̀ lọ́jọ́ tí nǹkan ìṣẹ̀lẹ̀ sí Mohbad ó dẹ̀ fún wa ní bódìdí sọ up till this moment kí ló ń ṣẹlẹ̀ kàkàkà àdúrà yẹn wá support bàbá ẹ̀ lórí justice for Mohbad tá à ń pariwo ṣe làdúrà lórí mix orin ẹ̀gbọ́n ẹ̀ tó ń jó sí ilé ẹ̀gbọ́n ẹ̀ tẹ́gbọ́n ẹ̀ dẹ̀ sì wà ní mọ́ṣúárì irú ìdílé wọn ni ẹ̀ ṣé wọ́n ti fẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ sí Mohbad tẹ́lẹ̀ ni àbí ti torí bàbá Mohbad sọ̀rọ̀ kan wípé òun ò mú Mohbad bí ọmọ pé bí ọ̀rẹ́ òun ló ń ṣe mu táwọn ọjọ́ máa ń sọ̀rọ̀ àbí àwọn siblings ẹ̀ ti ń ní sínú tẹ́lẹ̀ pé bàbá àwọn fẹ́ràn ju àwọn lọ ni torí ọ̀rọ̀ yẹn ò yé wa bó ṣe ń lọ wọ́n fẹ́ bèbèrè lọ́wọ́ àwọn tó ń ṣépè fún wa lórí pé à ń pariwo justice for Mohbad tí wọ́n ń ṣépè fún bàbá Mohbad ẹjọ́ kí lẹ fẹ́ gangan ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ bímọ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀dẹ̀ bímọ ọmọ la máa ń sọ káníkì sí pọ́lọ̀ ń dá máa yẹn ó lójú ọkùnrin tó lè withstand nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó lójú o kí ẹ̀ máa sọ fọmọ ẹ̀ lọ́wọ́ káńdẹ̀ tó máa invite sí police station invite sílé ẹjọ́ èyí káńdẹ̀ ń ṣépè fún lórí ọmọ ẹ̀ pé òun fẹ́ mọ ẹni tó dẹ́ẹ̀mí ọmọ légbodò ẹ̀ tó wá ń ṣépè fún ẹ̀dẹ̀ ń wá sórí social media ẹ̀dẹ̀ ń ṣépè láyé ìsìnkú pé bàbá yẹn sẹ́yìn ọlọ́run á bí yín ẹ̀jẹ̀ abiyamọ á bí gbogbo yín but we need justice for Mohbad kò dẹ̀ sí nǹkan tó máa dá dúró bí ẹ̀gbọ́n bíi fábẹ́mà bí ọ̀pẹ̀lẹ̀ kò sí nǹkan tẹ́ lè ṣe then a
àkíyèsí tí mo fẹ́ pe gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin abiyamọ tòótọ́ tẹ́ ní gbọ́mọ sí lórúkọ Jésù, tẹ́ ní fojú sunkún ọmọ tínú ọmọ ò ní jó yín lágbára Ọlọ́run. Àkíyèsí tí mo fẹ́ pè yín sí nínú orin tí Mohbad kọ, orin Ẹkún Máa Jẹ́ N Sùn, ó tú àwọn àṣírí kan bẹ̀ nípa bí wọ́n ṣe gbé Wùmí fún, bí ó dárúkọ Naira Marley bí wọ́n ṣe gbé Wùmí fún àtàwọn kankan tó ṣẹlẹ̀. Ó kẹ̀jẹ́ wípé nígbà míì tá a bá ń gbọ́ orin beat lọ́pọ̀lọpọ̀ a máa ń jó sí, a kì í fi ọkàn bá orin yẹn lọ. Padà gbọ́ orin yẹn kí wọ́n bá wa fi ẹ̀mí digest ẹ̀. A sọ wípé Mohbad kọ́ ni bàbá Liam, kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. A dẹ̀ sọ wípé Wùmí náwó nínú nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad, kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. A dẹ̀ sọ wípé kí bàbá Mohbad má fẹ́ràn Wùmí, even though èmi gan pity Wùmí, ọmọ yẹn bó ṣe kọ́lọ̀ má jẹ́ kárí kú ọkọ ká má rí kú àyà, inú wa náà ò dùn pẹ̀lú èjẹ yẹn tí Mohbad ẹ̀ fi sílẹ̀. Ṣùgbọ́n nǹkan méjì làwa ń tọrọ lọ́dọ̀ Wùmí, nǹkan méjì. Ẹ̀yin tẹ́ ń ṣépè ìpè láòkè mágbọ̀nrín, ìpè yín ò tiẹ̀ rẹ́ mi ní kankan, àdàbí tẹ́ bá lè gba irú nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad. Ṣùgbọ́n nǹkan méjì là ń tọrọ lọ́dọ̀ Wùmí, kẹ́ gbọ́ dáadáa. Àkọ́kọ́ ni wípé Wùmí sọ pé òun mọ àwọn tó dá ẹ̀mí Mohbad légbodò, ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n láti sọ. Adé ń pariwo justice for Mohbad láti jọ ẹ̀. Ẹnìkan lè jáde pé òun mọ àwọn tó ṣe, ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n láti sọ. Ẹjọ́ kí wọ́n la wá ń stress ara wa sí. Ṣé bó kàn yẹ kí àwọn ọlọ́pàá invite ẹ̀ kó dẹ̀ sọ fún wọn ní kọ̀kọ̀, káwọn ọlọ́pàá dẹ̀ mọ bó ṣe máa arrest àwọn ènìyàn. Ó tàn as simple as that. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá ṣe gbígbọ́, wọ́n fi gbígbọ́ ṣaláìbọ̀, wọn à sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Definitely àwọn gan mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Báyà wọ́n dẹ̀ ti invite ẹ̀ lẹ́yìn táwa ò mọ̀, tí wọ́n ti rí pé ọwọ́ àwa lágbára ló wà ń bẹ̀. That is point number 1. Second point ni wípé bàbá ọkọ ẹ̀ ní òun fẹ́ DNA, pé tó bá jẹ́ wípé Mohbad ló padà ní ọmọ yẹn, bàbá yẹn ní òun á gbà tọwọ́ tẹsẹ̀, òun á dẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ Wùmí fún gbogbo stresses tóun ti jẹ́ kó pass through. Òun á dẹ̀ gbé gbogbo gbèsè láti dùn Wùmí nínú. Kí ló tún kù? Kàn jáde kó dẹ̀ lọ ṣe ló wá dogun lẹ́yìn anti-justice team wá sọ wípé kò gbọ́dọ̀ ṣe, sẹ́yìn lè gbàrú ẹ̀. Kí ni reason tẹ́bi ní kò gbọ́dọ̀ ṣe? Wọ́n ní téèyàn bá ṣe nǹkan ìtùfù kò ní máa kí èsẹ́yìn kò lè bọ́. Àwọn obìnrin tèmi mọ̀ gidi kó tó wá sọ fún wọn lẹ́ẹ̀kan pé mo fẹ́ DNA test, wọn ní jẹ́ kó repeat ẹlẹ́kì táwọn kan máa jáde pé ó yá jẹ́ ká wá lọ sí. So nǹkan méjì tá à ń béèrè lọ́wọ́ Wùmí nìyẹn. Ṣùgbọ́n ọmọ tó wá bímọ sí UK yìí, tọ́nà ń bá jẹ́ kó jẹ́ lóòótọ́ ni, tọ́mọ yẹn bá wá sí ilé tó wá ṣe DNA test, inú gbogbo a máa dùn. Ojú á dẹ̀ ti àwọn tí wọ́n fẹ́ kójú ti bàbá Mohbad yẹn. So ó jẹ́bi tọ́rọ̀ dé dúró lọ́rọ̀ Mohbad báyìí tí mo fẹ́ kéèyàn olólùfẹ́ mi kẹ́ ẹ gbọ́. Bá mi share fídíò yìí, ẹ̀dá máa fa àdúrà ràn wá lọ́wọ́. Adomade lórúkọ mi. Ẹ má dẹ̀ gbàgbé láti lọ subscribe sí YouTube channel mi, Adomade TV.